Mo kí wa ní ilé gbogbo ibi tí ẹ ti ń wò wá lénìí. Mo kí wa pé a kú ojúmọ́ o, a kú ìgbìyànjú. Àná ti san wá, Olódùmarè á jẹ́ kóní náà san wá o. Gbogbo ibi tí ẹ ti ń wò mí lójú móhùnmáwòrán yìí, Ọlọ́run Elédùmarè kò ní dẹ ìdààmú sẹ́nì kankan wa. Orúkọ èmi tí mo wá ń sọ̀rọ̀ yìí ni Chief Teslim Balógun Ìṣègùn Ìṣọ̀kan Local Government, Àdìmúlà of Ọ̀yọ́ State. Ọlọ́run á wà pẹ̀lú wa. Ní àwọn nǹkan tí a fẹ́ gbéyẹ̀wò lénìí, a fẹ́ sọ nípa ọ̀rọ̀ tí wọ́n ń pè ní ẹgbẹ́. Tí a bá wò láti ìgbà wáṣẹ̀, a máa ń gbọ́ tán máa ń kọ lórí pé ẹni tí ò lẹ́gbẹ́ láyé kò lè ní ọ̀run. Ọlọ́run ọba pín gbogbo wa láti òde ọ̀run kó tó dá wa sílé ayé. Ó ní ibi tí kálukú wa tá belong sí, tó túmọ̀ sí pé ó ní abala ibi kọ̀ọ̀kan tí kálukú wà. Bí àpẹẹrẹ, nígbà tí èèyàn bá kúrò lọ́run tí ìyá ẹ̀ diwọ́ disẹ̀ sínú tó di pé wọ́n bí sílé ayé, so oníkúlùkù wa ló ti ní ẹgbẹ́. Àwọn ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ wà, ẹgbẹ́ oríta mẹ́ta wà, ẹgbẹ́ ìdí ìrókò agúnrégejégé wà, ẹgbẹ́ oríyangi wà, àwọn ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ wà, ẹgbẹ́ ìdí ìbẹ́pẹ wà, àwọn ẹgbẹ́ ìdí osè wà, ẹgbẹ́ ìdí àràbàbàǹbà wà, ẹgbẹ́ àárín gbùngbùn ọjà wọ́n wà, àwọn ẹgbẹ́ etí odò náà wà pẹ̀lú. Ọ̀nà tí kálukú wa ti máa ń rí àwọn àpẹẹrẹ, àwọn tí ó jẹ́ ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀, tí ẹlòmíràn bá sùn tó bá lálàá, á rí pé gbogbo ìgbà ní ojú àlá òun ìdí ọ̀gẹ̀dẹ̀ ló ti ń bára òun pẹ̀lú àwọn ìgbìmọ̀ kan tí àwọn ó ti máa dámọ̀ràn àti ṣọ̀kan sí kejì àbí yára àwọn ní ọpọlọ. Ìyẹn ni ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀. Tó bá jẹ́ ẹgbẹ́ àárín gbùngbùn ọjà ni, a rí pé níbi tí èrò pọ̀ sí tí wọ́n ti ń ṣe kátàkárà, ńlọlúwa lónítọ̀hún máa bá ara rẹ̀ láwọn àsìkò tí wọ́n bá fẹ́ fi ara wọn hàn. Ẹni tó jẹ́ pé àwọn ẹgbẹ́ etí odò ni, àwọn àsìkò tó bá ti ń lálàá yóò máa rí pé láàrin àwọn tí wọ́n dúró sétí omi, bí kí Iyemọja yọ sẹ́mi ẹlòmíì, bí kó jẹ́ pé níbi tó dúró sí létí omi yẹn náà ni wọ́n ti máa sọ ọ̀rọ̀. Ẹlòmíì sì wà tó jẹ́ pé nǹkan tí wọ́n bá sọ fún un lójú oorun yẹn tó bá dojú ayé ó máa níran. Ẹlòmíì sì wà tó jẹ́ pé kò ń ṣe lójú àlá. Nígbà míì wà tó jẹ́ pé èèyàn lè máa lọ lórí ìrìn, wòlíì lè pàdé èèyàn, àáfàá lè pàdé èèyàn tí èsè wòlíì jẹun o, tí ò ń dẹ̀ ṣe àáfàá jẹun. Torí nínú ayé yìí Ọlọ́run fún wa ní ojú jura wa lọ, Ọlọ́run sì fún wa ní ẹ̀mí ìmísí jura wa lọ. Ẹlòmíì wà tó jẹ́ pé ojú ọ̀nà wọ́n ti sọ fún pé ẹgbẹ́ rẹ fẹ́ nǹkan báyìí, ẹgbẹ́ rẹ fẹ́ nǹkan báyìí, lọ rìnrìn àjò báyìí, lọ rìnrìn àjò báyìí. Kódà jẹ́ pé yóò jẹ́ mára nǹkan tó náà ti lálàárí nípa ẹ̀, ṣùgbọ́n gbà tó délé ayé tí ò mà túmọ̀ rẹ̀. So tó bá jẹ́ pé ẹni tó jẹ́ pé wọ́n sọ bẹ́ẹ̀ fún ni tó náà bá lọ tó lọ pray sí, even àwọn tó ń jẹ́ kìrìsìtẹ́nì, àwọn gan mọ̀ pé ẹgbẹ́ wà. Àwọn tó ń jẹ́ mùsùlùmí tó ń jẹ́ àfà, wọ́n mọ̀ pé ẹgbẹ́ wà. Torí sometimes gbà mí àwọn àfà sọ pé lọ́jọ́ Friday kéèyàn lọ ṣàdúà kó lọ fún àwọn oníbàárà ní nǹkan ní mọ́sálásí tàbí níbikíbi, wọ́n mọ̀ pé ẹgbẹ́ wà. Ẹlòmíì sì rèé, wọ́n sọ pé àwọn ẹgbẹ́ ọ̀run rẹ o kó lọ fún wọn lóúnjẹ. Torí gbà tá a ti wá sáyé, a ti fà wọn kan sílẹ̀ lájùlé ọ̀run. Yorùbá bọ̀ wá, wọ́n ní ẹgbẹ́ ẹyẹ ìní ẹyẹ máa bá rìn. So nígbà tí èèyàn bá ti fà wọn kan sílẹ̀ lóde ọ̀run, ọ̀pọ̀lọpọ̀ wa ká tó kúrò lóde ọ̀run láti ní àdéhùn. Ẹ̀rí kọ́lọ́ mọ́ fi rẹ̀ sóre fún wa. Ẹ̀rí ẹlòmíín wà tó jẹ́ ẹlẹ́gbẹ́ ni, ó sì kó jẹ́ pé lájùlé ọ̀run gbà tó fẹ́ kú ó lè dá mọ́jẹ̀mú òun o tó ń bá ti bímọ ẹlẹ́ẹ̀kínní, tó ń bá ti bí tán báyìí òun padà bọ̀ sọ́dọ̀ ẹ̀yìn ẹlẹ́gbẹ́ òun. Ẹ̀rí àwọn bá ti délé ayé tí Ọlọ́run bá sí àwọn tí wọ́n ní lójú inú tàbí wọ́n rẹ́ni ta wọ́n lólobó, wọ́n ó lọ fún àwọn ẹgbẹ́ ọ̀run lóúnjẹ tiwọn, wọ́n ó wá ṣe ìpínyà láàrin wọn kó lè bá a máa láǹfààní láti máa bá tilé ayé ṣe kí tẹ̀síwájú wọn kó lè pọ̀ ńbẹ̀. Bọ̀tí ẹni tó yẹ pé kò rẹ́ni sọ fún, kò dẹ̀ ìrìn àjò tó jẹ mọ́, ó lè bímọ kan tán kó padà sínú ẹgbẹ́ rẹ̀ lájùlé ọ̀run. Yìí ni wọ́n máa ń pè ní òkú. Ẹlòmíì sì wà tó jẹ́ pé májẹ̀mú tó ní ni pé tóun bá ti bímọ àkọ́kọ́, ẹ̀yin ẹlẹgbẹ́ òun tóun bímọ ẹ̀kejì, tó bá dé lẹ́ẹ̀kẹta òun padà bọ̀. Ẹlòmíì á sọ pé tóun bá ti bímọ àkọ́kọ́, tóun bá ti fẹ́ bímọ ẹlẹ́ẹ̀kejì, ẹni kóun ti máa rá mi pé orí ọ̀tá àwọn fẹ́ yí. Tóun bá ti bímọ ẹlẹ́ẹ̀kejì tán, bóyá bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì kórìí òun yí, látara kórìí yí
pé ó ti di wèrè, látara wèrè yìí ni sábàbí bó ṣe máa padà sọ́run ni ó ti padà wáyé. Ó wà lóríṣiríṣi bẹ́ẹ̀, ṣùgbọ́n a fi ń dá wa lójú pé ẹgbẹ́ wà láyé, ẹgbẹ́ sì wà lóde ọ̀run, kó ní kálukú kó ṣàwárí ayé rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nínú ayé tá a wà yìí yóò máa tó máa ní pé wọ́n nídìí wọn níbi iṣẹ́. Ó lè ṣe èèyàn 6 ni wọ́n pè ń bẹ̀. Nínú àwọn èèyàn 6, ó ní rìsọ́ọ̀tì ẹ̀ dáa jù, ó ní ó mọ̀wé ju àwọn 5 yòókù lọ, kódà ó rẹwà ju àwọn yòókù lọ, kódà ó mọ̀rọ̀ sọ jù wọ́n lọ. Ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé àwọn ẹgbẹ́ tó filẹ̀ lọ́rùn tí wọ́n bá ti kọ̀yìn sínú ayé, òun náà máa dá padà. Àwọn tí ò mọ̀wé tó náà máa gbà, àwọn tí ò lè sọ̀rọ̀ tó náà máa gbà, àwọn tí rìsọ́ọ̀tì wọn ò dáa tó tiẹ̀ náà máa gbà. Ó máa ń téèyàn ò bá mọ̀ pé òun lẹ́gbẹ́ láti máa ṣètò fún àwọn ẹgbẹ́ tó ní, àbí láti mú ìpinnu aburú tí wọ́n jọ ní lóde ọ̀run kúrò nínú ayé. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó máa ṣẹlẹ̀ sí, bíi kí iṣẹ́ máa jábọ́ lọ́wọ́ ẹ̀ kó má ṣàṣeyọrí iṣẹ́, bíi kó wà níbi iṣẹ́, lómìnira wọn á fi síbi iṣẹ́ tó bá iṣẹ́ báyìí ló ń fẹ́ kọ́, iṣẹ́ télọ̀ ló ń fẹ́ kọ́ o. Ó lè débi iṣẹ́ télọ̀ yìí, àwọn ẹgbẹ́ ọ̀run rẹ̀ tó ṣàdéhùn fún, òun bá ti dé ilé ayé o, òun ò ní pẹ́ padà o, tàbí tóun bá ti dé ilé ayé, òun ò ní gbàgbé yín o. Ó wá dé ilé ayé tán, ó gbàgbé wọn. Iṣẹ́ tó wá ń ṣe yìí, iṣẹ́ télọ̀ ló ń fẹ́ ṣe, tó bá débi iṣẹ́ télọ̀ kò ní mọṣẹ́. Òun ti débẹ̀ lọ́dún 3, lẹ́yìn kọ́ máa rán dọ́stà nìkan. Àwọn tí wọ́n débẹ̀ lóṣù 3, wọ́n á tún máa kọ́ níṣẹ́ kò ní mọ̀. Ó lè pé rédíónìkì ló ń fẹ́ kọ́, tó bá débi tẹ́ ti ń ṣe kínní yìí, àwọn ọmọọṣẹ́ rẹ̀ ni ó tún máa kọ́ ńṣẹ́ kò ní mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìjákulẹ̀ ni ẹni tí ò mọ̀ pé òun lẹ́gbẹ́ ni ló máa ń mú wá báyàn. Ṣùgbọ́n tí èèyàn bá ti mọ̀ pé òun lẹ́gbẹ́, kó ṣe ìwádìí ayé rẹ̀. Tó bá ti ṣe ìwádìí ayé rẹ̀ yóò rí. Bíbélì jẹ́ kó yé wa, ó ní ẹ wá mi, ẹ sì mọ̀ mí, kẹ́ ẹ tó sìn mí. So bẹ́ẹ̀ náà tó wá sọ pé ẹ wádìí ohun gbogbo dájú, kẹ́ ẹ fi ìtọ́jú òtítọ́ rẹ̀ kẹ́ ẹ fi múlẹ̀. Téèyàn bá ti ṣe àwárí ayé ara rẹ̀, yóò mọ̀ ọkọ̀ ibi tí ń lọ. Ṣùgbọ́n wọ́n fẹ́ kẹ́ ẹ jẹ́ kó yé wa lénìí pé ẹni tí ò lẹ́gbẹ́, Ọlọ́run ọba ò ní ṣẹ̀dá ẹ̀. Ẹgbẹ́ ní bíbọ, tí èèyàn bá fẹ́ bọ ẹgbẹ́ èèyàn, ẹgbẹ́ máa ń gba àyíbọ adìẹ, ẹgbẹ́ máa ń gba àádùn, ẹgbẹ́ máa ń gba dòdò, ẹgbẹ́ a sì máa ń gba ṣúgà, bẹ́ẹ̀ ni oyin, súwìtì, bisikíìtì, ọ̀pọ̀lọpọ̀ tá a fi ń bọ ẹgbẹ́ yẹn. Bọ́ tá a bá fẹ́ bọ ẹgbẹ́, ó yàtọ̀ sí pé wọ́n dirù ẹgbẹ́ fún yàn. Ìdirù ẹgbẹ́ fún yàn ó yàtọ̀ sí pé aya ẹgbẹ́ fún yàn kò papọ̀. Ṣùgbọ́n ìbọ ẹgbẹ́, èèyàn á ní abo adìẹ, èèyàn á ní bisikíìtì, èèyàn á ní oyin, èèyàn á ní ẹ̀kọ, èèyàn á ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ẹnu ń jẹ, èèyàn á fi bọ ẹgbẹ́. Nọ́mbà tèmi tí mò ń bá yín sọ̀rọ̀ lójú móhùnmáwòrán yìí ní 081 28 81 40 52. Lẹ́ẹ̀kan sí 081 28 81 40 52. Airtel mi nìyẹn. MTN line mi 080 35 72 32 20. 080 35 72 32 20. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Chief Teslim Balogun, Ìṣègùn Ìṣọ̀kan Local Government ní ìlú Ìkòyí ní Ọ̀ṣun.